bàbá. Èmi Rahimi no remedy. Kò sí remedy rẹ̀kúrẹ̀kú ló wà. Èmi rán yín ṣe kìtìkìtì. Pé kẹ́ ẹ lọ rèé jagun wá fún mi. Wọ́n wà nílé yín wá kàtàkàtà wá bá mi. Ẹ̀yin náà sì ń bọ̀ ẹ bẹ̀rù. Tẹ́ẹ̀sì mọ̀ pé kò sí remedy rẹ̀kúrẹ̀kú ló wà. Ó yẹ sọ̀rọ̀ sókè mò ń gbọ́. Kò sí remedy bàbá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé mi ṣeré kudé gan, yìí kéré yìí ń ṣeré tá a dójú ogun. Yìí máa ń jagun bí ogun tá a bá débi jà, yìí máa ń jà bí ìjà ni. Torí pé ibi líle la ti ń bọ́ ọmọkùnrin. Àwọn a máa fi gba ìgànlá káàkiri ni. Lọ́tún ló sì àmọ̀ rẹ́bù yín lọ́tún rẹ́bù yín ló sì. Ṣùgbọ́n lè bá a ṣe dójú ogun tá a róbìnrin wọn báyìí. Àwa tiẹ̀ lérò pé yín ló nú sínú ni. Bá a ṣe súnmọ́ pé ká súnmọ́ báyìí tó síkùn àwa. Gbogbo asúnmúlù rẹ̀ lójijì ni. Baba, if you see her, it don't be like intrigue. She just do like the don't try. All of us don't do somehow. Before I know, we don't see herself or from. We don't even know as they go. Everything just disorganized. Be like remote control where she just press. Baba, Bẹ́ẹ̀ni bàbá, bẹ́ẹ̀ni aláyé mi ò mọ bí obìnrin ṣe gbà kó láàbí lọ́wọ́ mi. Bí àti bí bá jìkì ní obìnrin yẹn lò. Aláyé ẹ̀ pa ojú ẹ̀ rí sẹ̀. Ó yà mí lẹ́nu ọ̀nà. Kò sí ẹmẹ́ni bàbá. Àpólà. Àpólà ẹ̀mí ló mú pé ọ. A ti tó ẹ̀mẹ́jọ tẹ pè mí torí pé tí kò gbọ́ ọkọ mọ́ aláyé. Àpólà! Níwájú èmi ló ti dúró lọ́wọ́ à ń sọ pé ìwọ jẹ́rú training báwọn rí lọ́dọ̀ mi. Sọ́ọ̀mọ̀ pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ lèyàn mọ́ ń sọ ni. Sọ̀rọ̀ ẹ̀yìn lóhun. Ó bá ti bá kò ṣe kó mọ̀. Mo jọká. Mo jèrè. Mo jàbámúdà. Gbogbo ẹnu mi kìkì àṣẹ. Ṣubú nílẹ̀ kó kú. Sọ tẹ̀lé. Níwájú èmi kú ọmọ àrùn lẹ́lẹ́ tí ń sọ bálabàlá. Mo rán yín kìtìkìtì, wọ́n wà nílé yín kàtàkàtà wá bá ní. Ta ló sọ fún yín pé ibi tẹ́ ń bọ̀ yìí, ibẹ̀ lẹ́tì yẹ. Ó tó kẹ́ ẹ kú sójú ogun. Yín ń dájú kẹ́ ẹ padà wá bá mi lé lọ. Ẹ wọ́n ń ṣàlàyé fẹ́mi pé ẹnìkan wà tí ń jẹ́ lágbára. Tọ́jọ́ mi lè tó wá lágbára ju èmi inú rẹ́mẹ́dì lọ. Tẹ́ ẹ sì mọ̀ pé kò sí rẹ́mẹ́dì. Kò sí rẹ́mẹ́dì rẹ̀ kúrẹ́kù lọ́wọ́. Nínú ayé yìí. Ọmọ tó bá fojú dínà ìlú àjò. ìjọba ṣe ló dé. Ọmọ yìí ni mo mú wá. Tọ̀hún púpẹ́, eléyìí púpẹ́. Ọmọ ẹlọmọdé yìí, ó ti pọ̀ jù. Ẹ dákun, ta ni ó fọ̀rọ̀ àná kòkù tó bá kù? Ta ni ó sọ kórì ìgbìmọ̀ ọ̀dà? Sọ fẹ́ mọ sẹ́ẹ̀kì mi ni. Iná ni mí o, tí mo bá gbé pé ìwà mi ó gòkè. Bàbá yín ti dé. Olúfẹ́mi, èmi bá ẹ wí nítorí pé olùyàwó ẹ. Ìwọ wá lọ kọ́ wọn jàǹdùkú ẹ, kọ́ wá lu ìyá tèmi pa àbí? Ó wá dá mi lóró. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo kó wọn, mo kò èyí jọ má bínú nítorí pé mo kó wọn. Àwọn ọ̀rẹ́ mi lọ sọ pé àwọn fẹ́ kọ̀yà fún mi. Mo dẹ̀ ní kọ́ má kọ̀yà wọn náà wọ́n fẹ́ kọ̀yà àwọn. Ṣèyí. Sọ pé ó sọ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run fẹ́ bọ̀nà lè dá díẹ̀ jẹ́ ṣá. Ó yá tún sọ. Sorry, màámi. Eruku ló ní pé ká lọ síbẹ̀ o. Pé ká lọ kọ̀yà fún Fẹ́mi. Èmi náà sọ lọ́jọ́ yẹn pé ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀nàbìnrin. Bẹ́ẹ̀ni yàrá ya ẹ̀ sọ, kí ló ṣe tó ń kà bí bala blue báyìí? Ṣé nítorí Anjara màá ó yìí ló ṣe ń kà? Ẹ wo bí ikú ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ wa, a máa kú. Bébí ó kú o. Namaste, ẹ̀rù kú ò bá wa o. Ẹ̀yin lẹ́yìn kú ò bá o, ẹ̀rù kú bá wa o. Tí mo bá pa èyí mẹ́rin, kò sí ọlọ́pàá kankan tó máa bí mi. Ẹ
ẹ wò láti kó bẹ ẹ ká tí fọkọ púpọ̀ rẹ ó ti fọkọ ìyá bẹ́ẹ̀ sógun. ẹnu dákẹ́ a lè kú omi bá eléyìí máa pa wá ní lábá ṣe yìí máa pa wá. ṣe ṣùgbọ́n lójú àánú kò dé pa wá ní. eléyìí tó wọ black and red. Angela Mawo nìyẹn o. Angela Mawo ó máa pa wá ní oṣù ọmọ ayé báyìí. ẹrú wọ́n pa wá sí. èmi Ṣèyí Sátánì ebi ti pẹ́ kú tíyetíye ikú yìí rẹ̀. Ṣèyí Sátánì, Ṣèyí Sátánì, Ṣèyí Sátánì. ẹ bá mi dáná sun òkú wọn. ṣe bí nǹkan tẹ́ sọ fún mi ni pé Ṣèyí ti kú sọ́gbà ẹ̀wọ̀n. ọ̀rọ̀ tẹ́ ń sọ sí ní òfin bì kankan yé mi mọ́ ọ̀rọ̀ yẹn ń ṣe mí ní kàyéfì. bóyá jẹ́ kàyéfì fún yín náà ló jẹ́ kàyéfì fún mi náà. àtẹ̀wọ̀dì Mojísọ́lá ni wọ́n lè ṣẹ́gun láìsí nǹkan tó wà nílẹ̀ yìí àbí ìbejì ni wọ́n ní. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò fìbí kankan yé mi náà o. bó ṣe ń jẹ́ kàyéfì fún yín bẹ́ẹ̀ náà ló ń jẹ́ ìyàlẹ́nu fún mi. Ṣèyí tó ti kú tá a ti gbé lọ sí mọ́ṣúárì tá a ti sin ojú mi ló ṣe kò yé mi náà o. I'm confused right now. táwa ni Ṣèyí tó ṣòro bí agbọ́n yìí? Who is the Ṣèyí Sátánì? ṣe bí Dr. Ajíkòbí jẹ́ kó di mímọ̀ fún wa pé Ṣèyí ti kú. tó dẹ̀ jẹ́ pé lẹ́yìn gbogbo àyẹ̀wò tó péye a gbé lọ sí mọ́ṣúárì. lẹ́yìn yẹn wọ́n létà sín. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni but nǹkan tí ẹ ń sọ fún mi ń sìn ni wípé ó ṣì wà láyé ìyẹn ni kò yé mi o. bí kò ṣe yé wọn bẹ́ẹ̀ náà ni kò yé mi náà reason tí mo ṣe pè é gangan nìyẹn pé ṣé kìí ṣe pé Ṣèyí ti di àkúdàáyà. àkúdàáyà èmi ò mọ anything nípa àkúdàáyà o àti wípé anything tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ṣèyí mi ò fẹ́ dá sí mọ́. kí ló ṣẹlẹ̀? kí ni Bọ́láńlé tó wà ti wà ní kó gbàgbé. hold on dúró ṣé kò ṣe inú rẹ̀ mẹ́ta kan bọ́ ìṣẹ́ ni ẹ̀. àwọn ni. wetin we go do wetin we go do. ayédùn stop èwo ni wetin we go do a máa dúró tí wọn náà ní kí ló ṣẹlẹ̀. for where. stone ó dáyàn mo gbé ń débẹ̀ àwọn ni ó àwọn ọmọ Ṣèyí Sátánì tára ifẹ̀ mú mọ́lẹ̀. abẹ kí ló ṣẹlẹ̀? na those girls be that na those Ṣèyí Sátánì girls wey you dey talk say you wan hold wey you wan cash na them be that. ṣé torí rẹ̀ ni wọ́n ṣe dúró? ọ̀hán ní dúró atẹ́gùn yìí ti fẹ́ lù wọ́n wọ́n ti gbóòórùn páyé wà nítòsí. jẹ́ kan láwọn ilé ìpapọ̀ máwọn ilé ìmọ̀lẹ̀ lọ́wọ́ kan ni o. ó ní láti jẹ́ kí wọ́n ti dá wa mọ̀ nù. síbẹ̀ mọ̀ pé kò sí rẹ́mẹ́dì rẹ̀kúrẹ̀kú ló wà ẹ lé wọn mú kẹ́ ẹ bù wọn so bọ́ bá lọ ẹ kú. ayédùn stop. babe I no stay. ṣẹ́gun ọba nọ pẹ́rẹ́. I don go. ọmọ màmá ilé ìṣá. aláì ẹ jẹ́ fún àwọn yìí back up àwọn eléyìí mi like pattern tó ń lò yẹn. ó yá kí n mú wọn. ó ti lọ. àlàyé ṣe lè pé àwọn ìgbàgbọ́ làwọn ẹ̀. wọ́n ti bẹ́nu bá a bá ti ro wọn wọ́n ti bẹ́ni. wọ́n lè máa kọ́ la fún ilé lọ́wọ́ kan nìyẹn lọ́wọ́ kan. Unda. Ó tó. ń gbọ́ ọmọ Ṣèyí Sátánì ni ọ́. dáhùn sórí ẹ yìí ni. ó kọ́ mi no remedy kò sí remedy
rẹ̀kúrẹ̀kú ló wà ẹ mú tẹ̀lé mi. kò lè jiyàn wá dáhùn mọ́. báwo ló ti ń dábàá pẹ̀lú mi. ìwọ ní ìfẹ́ tí ó fi mọ̀ pé wo irú òfin ọ̀gbọ́dọ̀ pé méjì nù àbáyé. àìwò. ohun tí mo gbọ́ ni pé ọ̀gá rẹ̀ Ṣèyí Sàtánì wọn ló lágbára gan. wọ́n ní akíkanjú lòun náà ohun tó sì dé mi lójú ni pé méjì kìnìún ò sínú igbó àmọ́ bọ́gá rẹ̀ bá wà lágbára lóòótọ́ níbi tó wà yìí ó yẹ kó lè gbà ọ́ àmọ́ bí ó bá wá gbà ọ́ àbí ó yọ á jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ di ọ̀rọ̀ àgbọ̀nrín tó sún sẹ́yìn ilé ọlọ́dẹnu ó dọbẹ̀ o bẹ́ẹ̀ ni torí kò sí rẹ́mẹ́dì o rẹ̀kúrẹ̀kú ló wà ẹnikẹ́ni tí ń bá ṣe ń jàmbá no remedy bẹ́ẹ̀ ni nítorí pé alágbára wà àbí òyìọ ìkásí wà alágbára làwa ìkásí làwa bẹ́ẹ̀mi ṣe wáyé inú mi lágbára ń gbé bẹ́ẹ̀ ni mo lágbára èmi mọ̀ kò dìgbà táwọn èèyàn bá sọ fún mi iye èèyàn tí ń ti ṣèkà fún òun ló jẹ́ kí n mọ̀ pé agbára ń gbénú mi ọmọ tó bá kú ní ìyá rẹ̀ ó sin àbí òye yìí ni èyí ẹ kó lọ́nà èèyàn ọmọ àbí òye yìí ni bàbá yìí ti dé ẹnì kan mọ́ lọ agbórí ẹ̀ sọ́lọ ọmọ wo ló ń bẹ́ sọ́fún kó shut up. Get the bumper, she dey make man dey ginger. She carry weight, she carry bumper, where they make man dey ginger. Ọ̀gbẹ́ni sáré wọlé jáwọ́ kọ̀rọ̀, dé já lọ kọ̀rọ̀. Ọ̀gbẹ́ni kọ́tí wọlé jáwọ́ ṣọ̀rọ̀, dé make it turn up. Fatima jo kiri jo. Káyọ̀mí, white bíbá idọ́ báyìí tó gbà kẹ́ni kọ̀ọ̀kan wọlé. Bíbá ti dọ́jú mú ọlá bíbá ìṣeré náà. Múra bí ìpànì. This is what they call VVIP. Ṣó ti gbàgbé orúkọ mi? Èmi ni Fíkáyọ̀mí, ọmọ Chief Gbádébọ̀. Ṣó wá rí pé òní darí pé ojú yìí lálákọ̀ fi ń ṣọ́rí. That is why tí dáàdì mi fi gba àwọn bouncers fún mi. Ìkan rèé, ìkan wà ní entrance ni, ìkan tún wà nísàlẹ̀. Kò sí anybody tó máa wọ bíbí láì máa inform mi. And again, anything tó bá fẹ́, ọ̀rẹ́ mi, I say anything tó bá fẹ́ in 1 second, ó máa dé bíbí. Fíkáyọ̀mí, bíkíbi tó bá ń lọ àjọ máa lọ ni. Bá jẹ́ Àbújá àjọ máa débẹ̀ ni. Bó jẹ́ ìlú òyìnbó, tí kú bá dé gan-an àjọ máa kú ni. Dákúkú ẹ o, kémi náà dákúkú tèmi. Ṣùgbọ́n nísìn èmi ò tí rẹ̀ dì. Jẹ́ àyè ń jẹ́ ara wa jù. Dídé jẹ́ àjù. Èmi Ṣèyí Sàtánì, ẹbí ti pẹ́kú tíyetíye, wọ́n fi wọ́n ṣe pàṣípààrọ̀ fún mi. Èmi náà ṣe é ṣe àròkò fún bàbá rẹ̀ Chief Gbádébọ̀. Ẹjọ́, tẹ bá fẹ́ owó màá fún yín ẹjọ́ torí ọlọ́ ẹjọ́. Kíkú rere. Ṣèyí Sàtánì, Ṣèyí Sàtánì, Ṣèyí Sàtánì. Ṣèyí Sàtánì, Ṣèyí Sàtánì, Ṣèyí Sàtánì.
ṣé Gbádébọ̀ ṣe pè mí tó ń sin ni lórí ọmọ wọn tí ṣèyí Sátánì ṣe pa àmọ́ wáì tóbìnrin lásán lásán máa dàgbòrò láàmú tọwọ́ agbófinró òde ká ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó. ẹ wo ọ̀gá gbogbo alamọ bíi tí ṣèyí Sátánì rìn sí in fact kò ságbófinró tó wà nílẹ̀ yìí tí ò mọ bíi tí ṣèyí Sátánì gbé. kí ló wá dé tí ẹ mọ bí tó ń gbé tẹ́ẹ̀dẹ̀ lè lọ apprehend yẹ ó dìgbà tó bá wá ká wa mọ́nú station bí. ajá ń sábẹ́ ẹkùn sábà ajá ní sá and ọ̀rọ̀ sí Sátánì tá à ń sọ yìí kì í ṣe ní tó easy láti mú bẹ́yẹn o ta ló jẹ́ gbẹ́nà ojú ẹkùn láì ṣáwó. wo bó ṣe ń sọ̀rọ̀ wọ́n fi yíjo ìyàwó di olè gbádìyẹ. ta ló jẹ́ yíjo ojú ẹkùn láì ṣáwó. but I'm telling you we have order ti wá látàbò we are given 48 hours to apprehend her. Either dead or alive. Okay, sir. We are working now. Not okay. We are working. We are working now. We just got to do what we know we can do to apprehend her. Yes, sir. Yes, you dismiss, my friend. Àwọn náà ti ń gbọ́dọ̀ ṣe é Sátánì. Àmọ́ àti ìsojú báyìí. Ẹ má bínú chief. Ẹ̀ṣẹ̀ wo gangan ni ẹ̀ṣẹ̀ ṣèyí Sátánì tó fi di pé ó pa yín lọ́mọ ó tún wá ń lépa ẹ̀mí ẹ̀yin náà fúnra yín. Kí ló ṣe fún? Ìyẹn gangan ni ò yé mi o. Ó kàn pa mí lọ́mọ for nothing. No. Ọmọ kan ṣoṣo tí Ọlọ́run yọ̀ǹda fún mi. Ó pàdánù. Lẹ́yìn yẹn ó tún wá ń lépa ẹ̀mí èmi gangan fúnra mi. Kí ni mo ṣe? I don't understand. Kí lẹ̀ṣẹ̀ mi gan-an? Chief ṣe rí ọ̀rọ̀ ṣèyí Sátánì má jẹ́ kó bá ẹ̀ lẹ́rù. Mo ti yé yín etí ọ̀gẹ̀dẹ̀ lásán lọ̀rọ̀ ti ẹ̀yẹ kò tó nǹkan táwa ẹ̀ máa yàdá sí. Níwájú No Remedy iṣẹ́ kéré gidi gan. Ṣe rí ọ̀rọ̀ ẹni tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ ẹ dàbí ẹni táwa náà ti ń wá ní tó wá fi gbogbo ara. It's high time táwa gan máa gẹ̀ ẹ́ láti dín pẹ̀lú ẹ̀ seriously. Ṣé ibi tó yẹ kẹ́ gbé ẹjẹ́ lọ náà lẹ ti gbé wáyé? Very soon a máa parí iṣẹ́ ẹ fọkàn ara yín balẹ̀. Sórí tó bá jẹ́ tòótọ́ pé ẹ máa ṣe iṣẹ́ yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ dẹ̀ máa mú ṣèyí Sátánì. Mo fi ń dá yín lójú wípé kẹ́ sọ fún No Remedy pé any amount tẹ́ bá sọ fún mi pé ẹ fẹ́ gbà mi ò ní ná. I am ready to pay it and tẹ́ bá ṣe successfully lóòótọ́ I am ready to base you every one of you on salary monthly salary. Tẹ́ bá rí mú yes ẹ ò mọ nǹkan tó ní kí èèyàn máa lépa ẹ̀mí èèyàn ni lẹ́yìn ìgbà tó pa mí lọ́mọ tán. What more do you want from me? Kò sí wàhálà ó dàbí pé ẹ̀mẹ́ tí No Remedy jẹ àwa ló ń pè ní ẹni tí a bá ṣe níjàmbá. Kò sí rẹ́mẹ́dì. Kò sí rẹ́mẹ́dì fún ara tó ẹ máa wọ̀ ẹ fọkàn yín balẹ̀ kò sí wàhálà. níbo àwọn ilé ìsúná bọ́ ń ṣeré. ẹni tó bọ̀ lẹ́jẹ̀ sùn olóṣù lẹ́sùn ìyá wọlé jà olóṣù lẹ́sùn. àwọn ilé ilé lẹ́sùn iná. olóòmẹ ìgbà bá ẹ̀jẹ̀ burẹ̀ oorun ló gbé mi lọ. bẹ́ẹ̀ni ẹjọ́. èmi ló ń ṣẹlẹ̀ yín àyàn. ẹ wá ẹ mú ta sọmọlẹ̀ dà ṣé kìí ṣe pé ti jẹ́ kọ́mọ yẹn sá lọ. ṣé bí ẹ sọ̀rọ̀ ṣé bí ó yẹ kí bá a lọ ilé ìwé bẹ́ẹ̀ ṣé ẹ sọ̀rọ̀ náà. ọkùnrin tá a fi sọ́kọ̀ rẹ̀ ńlẹ̀. ẹran tá a sọ mọ́lẹ̀ yín àyàn ìdá tí mo ní ẹ mọ̀ sọ. sọ̀rọ̀ ẹ mú ẹ lọ sí wa ṣé wà sórí ti yìí sọ̀rọ̀ náà. ọ̀tọ̀ wọn láti jẹ́ wọn ń bá mi sí i. àdúgbò àti ẹ̀bẹ̀. kí ló ṣẹlẹ̀. like say she dey. She no dey anywhere ọkùnrin lẹ́lẹ̀ yìí. ẹ̀yin dẹ̀
ṣì wà láyé ẹ sọ ohun kú àbí. ẹ lè sọ̀rọ̀ náà gbọ́ mi. ayé bẹ̀rẹ̀ sọ̀rọ̀ náà. ṣé ẹ fẹ́ sórí ibú ni àbí ẹ fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ? mo ní ṣé ẹ fẹ́ sórí ibú ni àbí ẹ fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ? ẹ mú kan. ẹ mú kan lé. èmi fi yín sọ́ọ̀yàn. mo fi yín sọ́ọ̀yàn. ẹ wá ń sọ́ọ̀sì fún mi pé ẹni tí mo fi yín sọ tútù lọ ẹ mọ̀ ẹ sì wà láyé. àbí ọ̀bẹ dà fún yín ni ẹ dẹ́kun sáwọn ọmọ yìí ń wáyé nìyí ni. Lọ́hùn. Ṣèyí Sátánì mo lérò pé o ti gbàgbé mi sínú àmọ́ ọ̀nù rẹ̀mẹ̀dì ni mo ti rọra mi pín pátápátá síbẹ̀ yẹn ni ikú ló kù fún mi tí mo ń retí kí n padà lọ sọ́run kí n lọ bá bàbá God ni àfìgbà tí mo ráwọn ẹrú ikú mi. Bọ́láńlé ó yẹ kó mọ̀ kí mi ò gbàgbé ẹ̀ síbẹ̀ yẹn mo kàn fi no remedy lẹ́ẹ̀kó tẹ̀fẹ̀ náà ni. Ṣèyí Sátánì no remedy ń fi kú ṣeré because tí mi ti kún ní ìgboro kírú no remedy kó máa sọ wípé ìjọ́kíjọ́ ìgbàkígbà tóun àti Ṣèyí Sátánì alóyún èṣù agbóyún èṣù sínú ẹni tó yẹ kó ti gbéṣù mi ọkùnrin wàwà wọ́wọ́ tí gbogbo ayé fojú wò lóbìnrin ooo ṣá kóníjọ́ táwọn bá ti pàdé oníjọ́ yẹn ìyáláyà bàbá ìyáláyà òun máa jẹlẹ̀ láì ṣe ìwọ. ó tẹ sọpọ́ náà kan ṣoṣo ò lè gbẹ̀yìn méjèèjì ayé bàbá yẹn fi kú ṣeré ni. ó ń fi kú ṣeré àbó máa kú àyẹ̀bọ́sẹ́ kọ́ mọ́ orogun ó jẹ́ kó torí bomi gbóná. Ọlọ́run ó máa padà fi kú ṣe fàjẹ́ ni. ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa wá mi kiri dúró dèmí àti mò ń bọ̀ ara wọn ni o. kò jẹ́ ṣerú wọn. irú wọn bá wò ó. èmi Ṣèyí Sátánì kan ní irú no remedy mama dẹ́rùbà. Ṣèyí Sátánì ọ̀kàrẹ̀. gẹ́gẹ́ ju gògóńgò Ọlọ́run Ṣèyí Sátánì olóyún èṣù àwọn ìgbésù mi ní mẹ́ẹ̀ àfẹ́ tó bá ṣetán àti lọ́ọ̀rọ̀ àrèmá nìkan ló máa jẹ́ kó ṣíkùn ọ̀hún ẹ sọ sí ẹ̀. Ṣèyí Sátánì. 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 ẹjọ́ àánú mi tó bá ní ẹbí ìjọba àánú mi. wo bí sórí gbogbo ariwo tó ń pa ẹ̀kọ́ ló máa ń fẹ́ ìbàlẹ̀ ni o a máa ṣe kó láwẹ́ ṣe fún ẹ ó bẹ́ẹ̀ kó cooperate pẹ̀lú wa. Time no dey for time like this o. Mo just punch the punch, mo come punch, mo color be the thing, mo come color be mo. Stone ẹ dákun ní sùúrù o mo ti gbàgbé síìdì sílẹ̀ ìsìlẹ̀ ṣe kí ní ìnírọ̀ kó lu ẹ má lọ kárùn ara mi sì ti gbà lọ́nà báyìí àwọn ilé fẹ́ ṣe báyẹn sánú mi. dákẹ́nu ẹja rẹ ṣeré kó dé bàbá ló rẹ̀ mí níbẹ̀ wá ń ṣe pé kí àjọ bá alájọṣepọ̀ papọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ ń sọ pé o gbàgbé síìdì kí ló ṣe lè lọ́fẹ́ lọ gbé bàbá ká ṣe kí ni ká kó fún bàbá. Wetin dey worry you na? Why you dey do like omomo like this? You come dey long this thing. Wetin do you? ó dàbí ẹni pé ti ya wèrè pẹ̀lú gbogbo òṣèkúṣe tẹ̀ ń ṣe kiri. Ṣèyí Sátánì. Ṣèyí Sátánì. Ṣèyí Sátánì. ẹ jẹ́ kó mọ ọmọ mi wọ́n fẹ́rẹ̀ fún mi ní ẹ ṣàánú mi ẹ ṣe máa Ṣèyí Sátánì. ẹ ṣàánú mi máa ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣe máa. Ṣèyí Sátánì. ọmọ tó bá kú níyà rẹ̀ yóò sì Ṣèyí Sátánì. Ṣèyí Sátánì ń gún mi gàràgàrà. ẹ dákun ṣé o mọ lọ́ọ̀ ni tí Ṣèyí Sátánì ò bá wà mọ́ lọ bóyá kí n ní kọ́ gbórí rẹ̀ sọlọ́ta kí wọ́n fọmọ́ ta lọ torí kò mọ́ lọ. mo tún rán ẹ̀yin mẹ́ta mo ní ẹgbóríta mẹ́ta
kẹ́ ẹ mọ́ lọ tàtàtà kẹ́ ẹ lọ rèé fipá báyàn lò pọ̀ kẹ́ ẹ sì gé kíní abẹ́ rẹ̀ wá fún mi. ìwọ wà ń padà wálé ó wá ní wọ́n pa méjì nù yín ìwọ yìí òun bọ̀ ẹ dákun sẹ́mi kan mo tírẹ́nì yìí ni ń bẹ́ mi mo kọ́wọ́ bí wọ́n ṣe ń yìnbọn ẹ̀gbọ́n rẹ tí wọ́n pa ń bẹ́ mi mo tírẹ́nì rẹ̀ àbúrò rẹ tí ń ṣaṣẹ́wó ń bẹ́ mi mo tírẹ́nì rẹ̀ ẹ̀ ṣe wá jọ mí rárá báyìí ń bọ́ ní bàbá rí ọmọ ọba àmọ́ rí dànsákì lára rẹ̀ lẹ̀ ẹ dákun dànsákì wo ló wà lára ẹ̀yìn bí ìbá ṣe ràsákì. No remedy, Baba. Baba, no be say Dansaki no dey my body. Dansaki dey, but as everything don be, I don't understand. All the Dansaki wey dey my body, e don confuse sef. I don't understand. As the way we want the woman don dey do am, e just be like magic, be like filtry, just do like boom, everything just boom. I don't understand, Baba. In fact, na escape I escape, Baba. I for don kpai o. Hey, you go kpayin. Ìgbà wo náà lọ wà ní kpayin. Dey crazy, don mad. Ikú ìṣẹ́gbẹ́ àrùn. Yes. Àjẹlé Ọláké. Ọ̀sá lọ sóko. Ẹ dákun bo lójú ẹlẹ́yẹ ò tó. Kò sí. Ẹ dákun. Ìgbà wo lọ ní páyín. Ṣubú lulẹ̀ kọ́ ọkú. Bàbá yín ti dé. No remedy. Ẹni bá ṣe ha. Kókú. Ẹni bá ṣe he. Kókú. Ẹni bá ní kí wọ́n gbègbè. Èyí kì í ṣeré ọmọdé sára. Bàbá sí wèrè lákọ̀ ọ̀gbá tí. Lójú wèrè tọ́jọ́ ń ṣe wọléwọ̀de. Ẹ̀rù ò ní bá wèrè. Bàbá yín ti dé. Sir, mo ti deploy another set lọ síbẹ̀. Ká máa expect good results látọ̀dọ̀ wọn, sir. Okay, that's good of you. You can go. All right, sir. Inspector Ajayi, owó ló kúnnú ẹ̀. Ó ti ń dákẹ́ jù lórí ọ̀rọ̀ mi o. Ṣé ó dìgbà tí Ṣèyí Sàtánì bá pa mí kó tó mọ̀ pé ó yẹ kó wá nǹkan ṣe sọ́rọ̀ mi? Chief, òfin tó mẹ́lẹ̀ àlómégùn, èmi gan inú fu àyàfu ni mo fi ń rìn. Ẹ mọ̀ wípé ó lójú ohun tí mo lè sọ lójú àwọn agbófinró wa. Ohun tá a sì ti lè fi jó. Ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́. Bàbá náà ló máa padà parí ẹ̀. Ìdí nìyẹn tí mo ṣe gbé owó tabua yìí wá fún ẹ. Pé kó ná ní ọ̀nà tó tọ́ àti tó yẹ. Tí tèmi ni pé kẹ wá bẹ ṣe máa pa Ṣèyí Sàtánì. Kó jẹ́ kí n rí mú mi. Ọ̀rọ̀ yín yé mi. Lóòótọ́ àwa la cause problem yìí fún yín. Àmọ́ mi mọ̀ pé abàmì ọmọ lọ́mọ Ṣèyí Sàtánì yẹn. Ìbá ti ọ̀rá fílẹ̀ lálẹ́ ọjọ́ yẹn. Àmọ́ màá gbìyànjú agbára mi. Inspector Ajayi, ọ̀rọ̀ tó bá ṣe tì ilẹ̀ ló ń gbé o. Mo fẹ́ kẹ́ wá ọ̀nà tẹ́ máa fi mú obìnrin yẹn balẹ̀. Ó pa Fikáyọ̀ ọmọ mi. Ó tún wá ń lépa ẹ̀mí mi. Tí mi ò mọ nǹkan tí mo ṣe fún. Àti pé pàápàá ẹ̀mí ìwọ fúnra rẹ̀ gan kò dé. Fún ìdí èyí, wọ́n láti wá ọ̀nà tẹ́ lè fi mú balẹ̀. Kẹ́ wá bí ṣe máa yanjú ẹ̀. No problem. Actually, ọwọ́ agbára lásán ni mò ń lò fáwọn agbófinró wa tẹ́lẹ̀. Ṣùgbọ́n lásìkò tí owó ti wà ńlẹ̀, máa rí dájú pé mo ná bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó bẹ́tà. A máa rí mú. Ó bẹ́tà ọ̀rọ̀ ikú là ń sọ̀rọ̀ ń pẹ́ yìí. Gbogbo nǹkan tó bá gbà lẹ́ láti fún. Ìdí nìyẹn tẹ́mi náà ṣe ń náwó. Ẹ gbà mí gbọ́. Ẹ má stress ara yín. Consider it done. Consider it done. Egungun lèmi ẹ̀ ń dé, òrìṣà lèmi ẹ̀yìn dà. Ọ̀sọ́pọ̀ gọ́rígọ́rí ọba Mákìn, kùtùkùtù wábẹ̀ ìdìbò. Òkúkú dè ró òrìṣà láṣẹ rẹ̀ mọ̀. Igba orúmọlẹ̀ odù kìíní ẹ̀ ń dé, ẹ̀rìndínlógún orúmọlẹ̀ odù kò ní ẹ̀ ń dé. Ẹ̀yin akákánìká òkòkò nìkánìkánìká àjà.
èyí wo ni wá wọ̀ sóòfù táwọn ìwọ̀nyí awọ́ òru ọ̀gẹ́dẹ́gẹ́dẹ́ mọ̀ fún ọlọ́yẹ níbi tí wọ́n ti ń fa abẹ́rẹ́ gúnyàn níbi tí wọ́n ti ń fòwú aláǹtakùn múyọ́ níbi tí fọ́nrán òwú kan ti ń gbàjànà kúdè olùkóso rẹ̀ kújà yára bá bí arígbọ́ ọta ṣẹ́gun ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ iná gorí ilé fẹ́jú kẹ̀kẹ́ àbúrò dàdá ọkùnrin bùlà bíi méjì láàrú kòtò ìṣàlójú ẹni tì í sìn baálé mi jọdún mọ́lẹ̀ lójú mi ewé lérí ọba kòtò sọ́gìrì làgìrì ọ̀làgìrì kàkà mi gbẹ́nubọ̀ ṣọ̀gbọ́n wa wá wọn àkọ́kọ́ tó mú mi kú lójú jagunlá tí eléṣẹ́ dé àkótájì lọ́jẹ̀ ìdìbò mẹ́kùn Ṣàngó ìwọ tó bá baálé jiyàn gángan lé tó pọmọ ẹ̀ sí lóró ọ̀gbọ́n bẹ lórí ta fẹsẹ̀ yìí wò ìgbà tó gbá ní jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó kọ̀ǹkọ̀ ní jẹ baálẹ̀ odò ìran mọlémọlé kò ní fi tọ́mọlé ìran alámọ̀ kò gbọdọ̀ fi tọ́mọ ọmọ ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò Rahimi no remedy o Rahimi no remedy no remedy o níjọ́ bá pé gbégún ajẹ́ níjọ́ tó bá kọ̀rọ̀ lòrò dáhùn níjọ́ bá pọmọ láìkolo níwà ní ọjà wà bá ní oró gbọdọ̀ pàdé ọ̀rọ̀ lọ́nà ọjọ́ kọjọ́ tóró bá pàdé ọ̀rọ̀ lọ́nà ọ̀rọ̀ àgbóró mi tórótóró ẹ̀yin lẹni bá a bá fẹ́ paná ìṣọ́lá àṣẹ sínú ilé àjà tí ọ̀lọ́mọ́nú kì í jólò ṣàdóhùn ajá tèmi lọ́mọ́nú mo lé pé mo ní túdè mo láyé ta mo lákàbá mo tẹ́wọ̀n ṣọ̀pọ̀nà ẹrú mọ́ gàlè kó dé okun agbèní gbàgbé dìde Rahimi o. asálolo arìndolo asákùbẹ̀rẹ̀ àrùn kùbẹ̀kùbẹ̀ ní ṣèṣì ọ̀dàrà tí ń jágun tí ẹ̀ ti jẹ́rí ayé o ìtẹ́ ọba ló dúró lé lórí o gbọ́dọ̀ jágun ọba tìyá kì mẹ́ni ọba kánẹ́ni ọba ìtẹ́ ìmùlẹ̀ ló dúró lé lórí o gbọ́dọ̀ jágun mùlẹ̀ tìyá kì mẹ́ni mùlẹ̀ kánẹ́ni ìmùlẹ̀ ìtẹ́ òṣùgbó ló dúró lé lórí o gbọ́dọ̀ jágun òṣùgbó tìyá kì mẹ́ni òṣùgbó kánẹ́ni òṣùgbó no remedy a kì í gbókùn ẹyẹ lórí ìtẹ́ ewúrẹ́ bá bímọ lóòjọ́ àdé bábùtọ̀ bá bímọ lóòjọ́ àdé káàbọ̀ kúrì òkú kẹ́sẹ́kẹ́sẹ́ ọ̀nà oko òkú wàràwàrà ọ̀nà odò òkú ìrìn tó rìn tó fara kó gbàgbó wàá wò mìíràn ìní no remedy ọtí dòdì dẹ̀ báyìí o ẹni bá kọjú rẹ̀ kọjú ẹ̀ mo fẹ́ ò dáwọn dúró dáwọn dúró wọnú wọn kò gbẹrù lọ́wọ́ wọn wòmí ó ti dògùn náà gbòǹgbò játọ́ lẹ́nu ìwé mo ti gbà wọ́n yẹn mi ní àdó ẹni mi lóde ọ̀wọ̀ àwọn ẹ̀mọ̀ fún eléré àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn àjíkẹ́ abẹni abẹbí agbọ́n tàmọ́tiyé gbogbo wọn ni wọ́n wà lẹ́yìn ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ bàbá. ọ̀kàrí. ẹ dákun ṣé ṣíṣe síkù àbò títàn. màmá kan bí ọ̀nà ṣé wọ́n ti gbàgbé wípé ìpele ìpele báyìí ńlá aṣọ ògùn kó ṣé o wá rí eléyìí tá a ṣe àkọ́kọ́ dán ìwò náà àìmọye ni wọ́n sì mọ̀ ṣe fún wọn ọwà bí o ọ̀sìn bí o èmi ò jà látìlẹ́yìn rẹ gbígi tí ń dúró tọgbà gbọgbà tí ń dúró ti gí ọyá gbági mú kọ́ sì mọ òwú tẹ̀lé mi. bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dù àparẹ́. bí pẹ́pẹ́yẹ bá tẹ̀dù ìparẹ́ ni. iná ọmọ àdógbò. iná ọmọ àdógbò. ó yá gbà lọ́wọ́ mi. gbà lọ́wọ́ mi. iná ọmọ àdógbò òrùn ọmọ àjọdọ̀ àdó mẹ́ta làdó àwọn ìyá mi àgbàlagbà àjẹ́ ló tún fi ọ̀kan nù ọ̀kan sìn wọ́n fọ̀kan ṣóré kiri wọ́n mọ̀ ṣì wọ́ lóore ni wọ́n mọ̀ tiẹ̀ lẹ́yìn ni ìgbẹ́ ẹkẹ́ ní fọwọ́ ti lé ìgbẹ́ àlámù ní fọwọ́ ti bá ògiri àyúnlọ àyúnbọ̀ ló wọ́n yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà kò sí bọ́mọdé ṣe lè jètò yìí tó oko ní òbàdí kùkùté ọmọ lórí ọ̀nà ọ̀bọ rẹ̀. pẹ̀lú iná tí mo rí tẹ̀ pa yìí àbí òye yìí ó túmọ̀ sí pé gbogbo ẹni tí n bá fi bínú gbá mú tí mo pa àwọn ohun yàrá rẹ̀ ó lù náà ni. yàgbọ́n ni.
My dear. Kò dẹ̀ ń gbọ́n mi jìgìjìgì lẹ́nu pé kíní. But Ṣèyí, mo ti ń bi ẹ́ léèrè láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn sí pé o need láti mú mi mọ àwọn òbí ẹ̀. Because ìfẹ́ tá à ń bára wa ṣe yìí, mo fẹ́ mọ ẹ́ délédélé. Mo fẹ́ fi ẹ́ ṣe ìyàwó ni. Ọkọ ìyàwó. Yes. Má worry. Tó bá tó time, màá jẹ́ kó mọ ẹbí mi. Àmọ́ mi ò ní ìyá mọ́. I'm so sorry about that. Thank you. May her soul rest in peace. Amen. But má worry ṣá, àwọn tó kù máa mú ẹ lọ mọ̀ wọn. Okay? Kó fọkàn balẹ̀. Ti fọkàn balẹ̀. But jẹ́ ká sáré ṣe moment. What's on? What's on? Honey? She's Honey? She's soon. Time to love. Morning. Yeah, it's the best breakfast here, so I'm just set table. Yeah. So I'm gonna be back soon, okay? Okay. All right, so take care. All right. Well, I'll see you soon, yeah? Pansa òfura, pansa jásínà. Ṣé yí ọ̀gá wa? Ajá òfura òun làjá fi jiyàn. Onílé tí ò fura, olè ló máa ń kóru wọn. Bẹ́ẹ̀ni, ṣé Sátánì? Ọ̀rọ̀ ọ̀gá ẹ̀ ní tó ń fẹ́ yẹn, ó tó fura sí o. Ṣé Sátánì? Ìfúnra lóògùn àgbà. Because bọ̀bọ̀ tó ń fẹ́ yìí, ìfẹ́ yìí ti ń kọjá bó ṣe yẹ lọ. Àti pé nínú fíìmù, obìnrin náà fi ń mọ́kùnrin. Tó bá tún wá gbàgbé, obìnrin náà fi mú Samson alágbára. Sókè làwọn sọ. Ṣé ń gbọ́ Ẹ̀lànkẹ́? Ṣé fíìmù làwọn ṣe mí báyìí ni? Ṣé èmi jẹ́ ọkùnrin tó fẹ́ fobìnrin mú mi? Ṣé yí ọ̀gá wa? Kò sí nǹkan kan tó fi yàtọ̀ ńbẹ̀. Gbàgbé pé ojú òòṣà, gbàgbé pé ìrìn àjò ẹ gùn, gbàgbé pé ó já lágbára, gbàgbé pé ó já kíkanjú, gbàgbé pé igi ńlá kan ní ẹ ti gbogbo èso rọ̀gbà yí ẹ ká. Bó ṣe wà ní líìkì, mo fẹ́ kó mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe wà ní gbàǹjà o. Àdìmáàtà. Ẹ má worry. Ṣebí lórí ọ̀rọ̀ Níyì lẹ́ ń bá mi sọ. Yes, sir. Níyì is the love of my life. Ìyẹn gbàgbé yẹn. Ẹ̀yin guys ṣáà ń jáde lálẹ́ because mo ti rí new club tí mo lè kó yín lọ. Èyí ni mo bá sọ̀rọ̀ náà. Ẹ dá mi lóhùn ni. Detective Níyì. Ọ̀tọ̀ níṣẹ́ tá a gbé fún yín, ọ̀tọ̀ létẹ̀ yìí ń ṣe báyìí. Mi feed mi báàkì. Inspector Ajayi, ẹ̀yin náà mọ̀ pé gẹ́gẹ́ bí iṣẹ́ mi as detective,
nǹkan tó bá ń wù mí ni mo lè ṣe láti fi mú ẹni tí mo bá fẹ́ mú ẹ mọ̀ bẹ́ẹ̀. you're right. bọ́ mo mọ̀ pé ẹ̀dá ń gájíá ni mo ṣe ní pé kẹ́ handle kínní la ṣe pè yín wá bó ẹ ń fi kínní yìí falẹ̀ ibo lẹ bá ṣẹ́ dé báyìí gangan. mo ti ń dín agbára Ṣèyí Sátánì kù díẹ̀díẹ̀. ok ó yẹ ẹ ṣàlàyé fún mi dáadáa mo ń gbọ́ yín. tówẹ̀ tó fi ń nura mo ti mú pamọ́ mo ti ń ṣe àwọn kan lé lórí and ibi tá à ń lọ ò jìnnà ọ̀nà tá a máa yà sí ló kọ́ pọ̀ díẹ̀ láìpẹ́ láì jìnnà a máa rí ọmọ yẹn mọ́. that's very good of you I love that. bọ́ ẹ kú iṣẹ́ takuntakun mo appreciate yẹn gbà yẹn àmọ́ ojú lalákàn fi ń ṣọ́rí ìjáfara ó léwu torí tẹ bá lọ pẹ́ lórí mi èmi kì í ṣe àbáyàn bẹ́ẹ̀. ọ̀rọ̀ yín ti yé mi màá wà very careful ẹ ṣé. bọ́ ẹ jẹ́ ká tètè gbégbèsè kíákíá mo expect better thing ahead o. ó dàbọ̀. ọmọ eventually gbé kúrò ní course. àwọn kan máa tó máa ràn nǹkan tó ràn ló máa support àwọn kí ni mí ní báyìí. bó o ní sẹ́wà. no remedy. ara rẹ balẹ̀ n ò bá jà wá ó sì rí mi ó sì à ń sá lọ. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lárí gbé. a nínú mọ́mọ́ gali bá ń wájú irú àwa máa ikú ìṣẹ́gbẹ́ àrùn irú rẹ̀ ò ní rírù mi kó mọ̀ fò sókè bàbá rẹ̀ mo jẹ́ ọ́ tí ìjáyàn tèmi ti ń ṣẹ́rú kú ń gbòòrò lọ́bẹ̀rẹ̀ mi lọ́wọ́ sí láàrí ó lè rírù mi kó mọ̀ kápá sókè àbí kó kó kámbàsì sẹ́sẹ́ àbí tó bá fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ àmọ́ yìí nǹkan ni mo bá wá bí mo ṣe sọ mo bá tí ìjà wa eré mo wá sí peace. bọ́ọ̀yà yín jàre kó wá ọ̀gì mi ọ lè sọ fún Ṣèyí Sátánì pé ńjọ́ tẹ rí mi mo yọ̀ mọ́ yín nìyàn torí ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé ń yọ̀ mẹ́yẹ. ayédùn oníkì ọgùn. ayédùn ó dùn jẹ jù yà lọ bọ́ọ̀yà yín jàre. ọmọ ronú sí kó tó ọ̀gì mi sọmọyà yín kọjá dìmọ́ra wa. ọ̀gìn lásán ni o ọ̀gìn lásán. ọ̀gìn lásán. ọ̀gìn lásán ni. pípẹ́pẹ́ yẹn bá tẹ̀lé yóò parẹ́ iná ọmọ àjókòó ó yẹ gbà lọ́wọ́ mi. èyí kì í ṣeré ọmọdé sára. For my hair like this, mo dẹ̀ rí Bọ́láńlé tó ń jóná, àti ẹ̀ lójú mi, Bọ́láńlé jóná gúrúgúrú. Sátánì mo sọ o mo ní fura lògùn àgbà mo ní kó fura mo ní kó fura tó kàn. àfìgbà tí no remedy pa Bọ́láńlé. Ó tún wá láyàláyà, ó sọ kiri pé òun lòún pa Bọ́láńlé. Ṣèyí Sátánì, something must be done. Èkó ò ní sẹ̀mí ẹ̀, ikú ò ní fi bẹ́ẹ̀ ṣàlàáfíà ọ̀rọ̀ ló ẹ̀ṣẹ̀ sọ. Ṣèyí Sátánì, ọ̀rọ̀ ẹ ti di kí àràbà lọ túnra mú because odò ti ń gbá rèrè. Na the matter, yes, na the matter. Èmi Ṣèyí Sátánì, mo máa make sure pé mo gbẹ̀san ikú Bọ́láńlé látara no remedy. Ìta sọ rẹ̀ ta ti sọ tipẹ́tipẹ́ Ṣèyí Sátánì obìnrin ẹyọ kan ṣoṣo àmọ́kùnrin ni àwọn ayé kan fojú wo lóbìnrin ni bẹ́ẹ̀ ìṣe wà yìí ọ̀gá tiwa ni tó ẹ pé kò kí ń gbàwọ̀ sí tẹ́lẹ̀ bá ṣe bí olórí burúkú àsáré bojú ẹ̀jẹ̀ ìwọ ló máa ń pọ́ lọ́tẹ̀ mọ́lẹ̀ ìwọ ló máa ń mẹ́ níbi ló máa ń dá wọn lẹ́kọ̀ọ́ àríṣe kándúkándú kí wọ́n lóde tó ń ṣe báwọn tẹ́lẹ̀ èyí tó wá ṣe ní ìsìn ló dáa ìwọ làwa rí o lábílábẹ́ dẹrù rẹ lè mí o lórí bí mo ṣe wà lẹ́yìn rẹ o ṣe gíní òun fún ọ kí nǹkan ṣe wọ́n lé ẹ̀ka rẹ̀. ìgbà wo ni ọjọ́ wo ni. Excess is here. Ṣèyí Sátánì. 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 Ṣèyí Sátánì.
Sakani, 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 yeah. àníwé ìta rẹ̀ sí lò yìí téèyàn bá mú tí ò bá bójú jẹ́ wọ̀n bá tó bá ṣàìsàn àwọn tó ní gòrìn bá sunkún. Ọlọ́run sẹ́. ẹyẹ ilé òkè ló nílé jẹ kó kú nílé mo kó ti jọ kókó yẹrí. ṣe é Sátánì etí àpùn náà kí ló ṣẹlẹ̀. orí ń fọ́ mi. a má sọ bẹ́ẹ̀ mọ́ ss to the world má sọ bẹ́ẹ̀ mọ́ orí ò ní fọ́ ẹ ó gbó pákápáká ló gbó alábàáwí nǹkan kan ò ní ṣẹ̀mí ẹ̀ torí bá ti ń fọwọ́ tó jó lórí a jẹ́ pé gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ kò sórí lọ́rùn wọn mọ́ nìyẹn ìtẹ́mi kan rò ní pé wọn bá ti ojú wọn mọ́ láti bẹ̀rẹ̀ sí gé kínní ó ṣe ṣe gbọ́ tí yẹn ti pọ̀ jù lára ẹ̀. ọtí yẹn ẹ wo mò ń bọ̀ dáhùn kò dáhùn mò ń bọ̀ ẹ máa ṣe fàájì yìí lọ. káà máa ṣe fàájì lọ àbí kí ló tún kù. ó má ṣe yìí ṣe ń bà àbí ṣe yí àṣekún àbí ṣe yí mo gbé o ká máa ṣe fàájì báwo àwo bó ṣe ronú ṣó lẹ́ẹ̀kọ́ ṣá ṣó máa ń ronú rárá sẹ́pẹ̀ ẹ̀ láti lè pé èèyàn kì í ṣe bó ṣe ń ṣe yẹn olórí lòun ò gbádùn ó bọ̀ tà ìwọlé ká máa gbádùn sọ fún mi báwo ló ṣe fẹ́ gbádùn jọdún alẹ́. kò sí kan tó máa ṣe. ìrírí ẹ sọ ó wà lákọ bí kùránì kùránì tó pé nínú tó pé ń ta jẹ́ gbé nǹkan lura. ìgò tó kù dà. ó dá 6-5 àbáwò ṣe ń dà náà ó ń dà wọ́n á lọ ẹlẹ́nu ọbẹ̀ ọlọ́wọ́ eku ẹlẹ́sẹ̀ ẹja orí àtẹlẹ pẹ̀lẹ́ wàá padà fẹ́nu kóńjọ́ kan náà. ìwọ náà ò dà tiẹ̀. dáńdàwì ni. ẹlò ìpẹ́tọ̀ ẹ máa bọ̀ báyìí báyìí in fact kẹ́ kó gbogbo àwọn bọ́ọ̀ sí kẹ́ máa bọ̀ báyìí oh yes ṣe ni gbogbo agbára ṣe é Sátánì ni mo ti bàjẹ́ tán pátápátá oh yes. ṣe òkété báyìí níwà rẹ níyì mo fẹ́ kí o mọ̀ dájú wípé ajá ò ní jẹ́ṣẹ́ tó bá rán sí ẹkùn kì í ṣe gbogbo iṣẹ́ tó bá rán yàn lèèyàn jẹ́. ṣe yí jọ má ṣe bóyá tó jọ tó rọ lọ dáríjì mi jọ. I never trusted you in the first place. ìdí nìyẹn mo fi fara pamọ́ fún ọ. àìmọṣẹ́kọ̀ ọmọrogùn ló jẹ́ kó torí bomi gbóná. dúró náà jọ má ṣe bóyá tó jọ you know I love you you know. ìfẹ́ tí o ní sí mi ló fi wá bà gbogbo agbára mi jẹ́ àbí. bóyá ló mọ̀ pé mo kéré lójú ni àmọ́ mo tóbi síkùn lájú ẹ̀ kí o wò ó. ṣe kí ló ṣe ṣe kí ló wúnú kún ẹ báyìí. mo gbé ṣùgbọ́n ìdí nìyẹn ló fi ń pè mí ní Ṣèyí Sátánì. o ti wá fojú kọ̀ mí lẹ́nìí àrímọ́ ẹlẹ́lẹ́yìí ikú pa ẹ́. jọ. Ṣèyí Sátánì, Ṣèyí Sátánì, Ṣèyí Sátánì. Bastard. Ṣèyí Sátánì. ẹ wo ẹ̀rù ń bà mí o inú ìfòyà ni mo fi ń jáde síta nítorí ọ̀rọ̀ Ṣèyí Sátánì yìí. ọ̀rọ̀ yìí tojú sú èmi náà nítorí pé ó ní Ṣèyí Sátánì ó pa detective Níyì ó dẹ̀ sin sínú ilé ẹ̀ ìyẹn nínú ilé Ṣèyí Sátánì gangan fúnra ara ẹ̀. Yes ẹ dúró báwo ni Inspector Àjàyí ṣe rìnnà pàdé àkúdàáyà tó ń jẹ́ Ṣèyí Sátánì ẹni tó ti kú tó jẹ́ pé ìṣojú mi báyìí ni wọ́n ṣe sin. Chief
ọ̀rọ̀ rẹ o wàhálà ti wà o. kò yé mi náà kó lórí di orí ẹ̀ mú nísìn. kó lórí dorí ẹ̀ mú. Sheyi Satani, Sheyi Satani. Sheyi Satani, Sheyi Satani, Sheyi Satani, Santa Sheyi Satani, Mama Olympus mother ti wa o, Sheyi Satani lóde àjẹbẹrúdé nílé lóko. Sheyi Satani, ó yá dúró ń bí òde òun. Lónìí tó fojú kàn mí náà lọ fojú kàn kú. Òní tó fojú kàn mí ò fojú kàn àrùn. Ìgbín rẹ ti tẹnubọyọ lónìí ó dọ̀run alákejì. Èmi no remedy ewu ń bẹ lóko lóńgẹ́. Lóńgẹ́ fún ara rẹ̀ tí wọ́n sọ pé wu ni èmi ewu náà ló fojú kàn yìí. No remedy ó mẹ́ni oko mi. Èmi Ṣèyí Sàtáànì. Èmi ti pẹ́ kú sí yẹ̀yẹ̀. Ó fẹ́ fi kú ṣe fàjẹ́. Exercise is here. Ṣèyí Sàtáànì ọkùnrin tí gbogbo ayé fojú rí lóbìnrin àlejànú èèyàn ikú tí pọ̀ ọmọ òkèké ṣe kínní fún ọjà ẹ. Àbí òye yín ni e àbí òye yín ni e lémi no remedy náà kò mọ̀ sí remedy ẹni tí n bá ṣe ń jàǹbá ńkọ́ no remedy ó dà kọ́ ọ lè mọ bó ṣe ń lọ ṣé ẹ̀rẹ́ yìí méjèèjì tẹ̀ wò mí ó yẹ ṣubú lulẹ̀ kẹ́ ẹ kú ikú kì í jọtẹ́ àrùn kì í jẹ́ ìdú bẹ́ẹ̀ ni. No remedy ẹ̀mí tí ò ní dọ̀la ẹ̀mí ìlú mọ̀ kú no remedy o ikú rẹ̀. Èmi Ṣèyí Sátánì ẹ̀mí ti pé kú tíye. Ayíbiri alùbiribiri ayíbiribiri olúwo wà gbọ́gbọ́. Ẹ̀yin àṣebàjẹ́ kí ló dé? Kí là ń wá gan kí là ń lé? Ẹ jẹ́ ká rori wò. Bá a bá ní ká máa alágẹmọ lórí ewé alágẹmọ wọn adéwé wọn sì máa béwé náà. Ṣèyí Sátánì. Ewọ. Àìjàun ká jẹgbá. Ewọ. Oṣù kátà bá fi lu kí ìwọ kó. Kì í bá kí ìwọ náà. Ẹ̀rọ. Orí mi kété mo dídọ̀ máa jẹ́ pé ayé. Ṣèyí Sátánì kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé bí ìbá ṣe pé eré bẹ́ẹ̀dùn lẹ́ẹ̀dún wá dọ̀lẹ́ sẹ́rù rẹ lọ́mọ lé mi ni àwọn onígbà onígbọ̀wọ́ báwo ń gbọ̀wọ́ awó tẹ awó ìyá pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. No remedy ìwọ sọ pé kò sí remedy fún ẹni tí wọ́n bá ṣe ní jàǹbá èmi Ṣèyí Sátánì gángan ní jàǹbá ṣé wo mọ̀ yí pé ọmọ ọjọ́ òní nínú ilé kí tìta máa jó no remedy. Yeah! Madam Mojísọ́lá. Ẹ wò ó ọkàn tèmi gan wà lókè báyìí. Inspector Ajayi. Afa ṣe ti pa Ṣèyí Sátánì. Ẹ wo ojú ogun le. Ìgbà tá a máa fi débi tó ti ń jà. Wọ́n ti pa ọgbà àwọn ọmọ ẹ̀yìn ara wọn rẹ́kẹ̀rẹ́kẹ́. Ọ̀kan báyìí la ti ń wò wọ́n. Pẹ̀lú bí rẹ́mẹ́dì ṣe ń ja epo lólẹ̀ báyìí. Ṣèyí Sátánì àti ẹ̀ wọ́n jọ pòórá. Ibo ló wà lọ? Ibi tó ń lọ kẹ̀. Mi ìmọ̀ ibi tó lọ. Ikú ti dé. Mo gbé o ṣé kò tí máa lé wa kiri báyìí? Àbí bo ló wà? Chief, ikú ti dé. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo kò bá yín sún ọjọ́ kú yín síwájú tẹ́lẹ̀ ni àmọ́ òní lónìí jẹ́ ikú yìí rẹ̀. Mama Olympus mother
ti wá o ṣèyí Sátánì ló dé àgbẹ̀bẹ̀rù dé nílé lóko sọ̀kò wọ́n gbé. Èmi ṣèyí Sátánì ẹbí ti gbé kú tíye. ayíbiri alùbiribiri wọnú olú àgbàgbà. ẹ̀yin àṣebàjẹ́ kí ló dé. ó wá ń lò mí lẹ́yìn tí mo ti túbà kúrò nínú past mi ó wá jẹ́ kí n máa rántí. Babe, I am deeply sorry. Má bínú sí mo gba gbogbo ẹ̀ ní àṣìṣe mi. Mo wá fi ń dẹ́ lójú wípé irú ẹ̀ ò ní ṣọmọ lọ́wọ́ mi mọ́. Má gba gbogbo àṣìṣe mi, má gbá wọn tì. Please just find a space in your heart to forgive me. Ṣùgbọ́n pé mo ń gbọ́ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ àárín mi àti ẹ̀ ni mo ṣe mú ẹ kúrò láàrin alájà àtàbúrò mi. I need it to really sink into your heart more so that you will know how genuinely sorry I am. Jọ̀ọ́ ìyàwó mi, I will never lay my hands on you again. Never. Ọlọ́run bá ń gbọ́ lọ́run, mi ò ní ever lé ọwọ́ mi lé lórí mọ́. She, thank you so much. Thank you so very much. So, ṣé ká padà sínú ilé? No, mi ò wọlé. Mi like mood ṣe alájà wa. No, mi tẹ̀lé wọn lójú. All right then, jẹ́ kí n pààrọ̀ aṣọ yìí kí n bí ẹ jáde. Mi ò jáde o. Ó ṣe ń bínú. Mi ò bínú mọ́. But I love you though. I still do. You want to watch this? Yeah? You want to watch cartoon? Let me put the volume on. Alhamdulillah. Grandma is back. Grandma. Ìyàwó mi má fara wà gúnlẹ̀ dídé. Hello, my sweet mom. Did you miss Grandma? Yes. I know that. Ó ti ń bèrè látàárọ̀. Ọ̀gá, pẹ̀lú ọkọ mi. Bàbá ẹ̀ ńkọ́? Ẹni bílíìfù nǹkan tó kọ mi ṣe látàárọ̀. Kí ló ń ṣe? Astagfirullah, 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 astagfirullah. Kí ló dé tó ń ṣe istighfar tó wá ń wa ẹkún mu báyìí? Ó ń ṣàdúrà sí sátìrà mọ́ ló dẹ̀ ó tún sunkún. Astagfirullah, inna Allah ghafurur rahim. Lahaja, má jẹ́ kí n sunkún. Jẹ́ n ṣe ìdárò ara mi. Lahaja. Lóòótọ́, mo mọ̀ pé mo fìgbà kan burú. Àmọ́ mi ò fi ọwọ́ mi yìí, mi ò fi gbẹ̀mí ẹ̀dá alààyè kan. Lahaja, ojoojúmọ́ mo fi omijé mi bẹ̀bẹ̀ pé Ọlọ́run ọba kò jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn èèyàn tí ìyàwó mi ṣe yìí ti gbà kí ẹ̀jẹ̀ wọn ó bí mi tàbí béèrè lórí àwọn ọmọ. Lahaja, ẹ̀rín gbọ́dọ̀ mi tó ẹkún. Bí abẹ́ bàbá mi sunkún, Lahaja, bí àtẹ bàbá mi sunkún, bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, bóyá àti ẹ̀gbọ́n mi ṣàṣẹ. QUDUS. Ó tó bẹ́ẹ̀ náà. Ó tó kó máa ṣàdúrà sọ́lọ́run kó máa wa omi ẹkún. Inú mi dùn wípé ìwọ fúnra rẹ̀ ó realize wípé ọmọ tó lè ní ẹ. Ìpáǹle tí ò fi ọjọ́ ẹyọ kan báyìí dùn yẹn nú. Ńgbà tí ṣe yìí
torí wípé chinchin ní báyìí ló kù kí okùn ẹ̀mí mi já pàtì lórí ọ̀rọ̀ ẹ ló bá bá mi dàbí ọgbọ́n. ṣé ẹni tí wọ́n wá sọ pé fẹ́fẹ́ nìyẹn sórí nǹkan tó bá ṣe àkàrà màgbò tó fi dẹ́kun ẹ̀rín tó bá ṣe gúnugún ìṣe ló máa wo kónkón múrí ẹ̀yìn. ṣé yé ó mọ gbogbo reason tí mo fi máa ń wá unhappy all the time now. ìdúrín gangan ni mo fẹ́ mo ṣe fẹ́ kẹ́ gbà kí n fẹ́ bọ̀dà QUDUS at least èèyàn kan bá ṣe bí ewúrẹ́ ẹnì kejì á ṣe bí àgùntàn kò dẹ̀ sí ìwà tí bọ̀dà QUDUS máa wù tó máa jájèjì sí mi. kí ló ń ṣe wọ ọmọ iná à ń gbòòrò mọ ẹdẹ ẹ lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kóun lo àkìtàn lọ́jẹ̀ àníṣe even ọmọ ọ̀tá mi ò lè jẹ́ kó fẹ́ QUDUS ọmọ mi torí mo mọrú ọmọ tí mo bí. ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. ṣó ti wá rí báyìí pé kò sí béèyàn ṣe máa ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ náà lóyìn máa fi lélẹ̀. ṣèyí ìfẹ́ tí mo ní sí ẹni mi ò ṣe fẹ́ kó fẹ́ QUDUS ọmọ mi. ìfẹ́ tí mo ní sẹ́yìn náà ló jẹ́ kí n fẹ́ bọ̀dà QUDUS. ẹ wo alájà nǹkan tí mo need from you ni pé ẹ kàn bá mi bá wọn sọ̀rọ̀ mo ní plans mi alájà o mo fẹ́ change bọ̀dà QUDUS mo fẹ́ sọ wọ́n di àrídùnú ọmọ fún yín ni that's just it. ṣèyí ok mo ti gbọ́ màá bá QUDUS sọ̀rọ̀ mo mọ̀ pé tí n bá bá sọ̀rọ̀ ó máa gbọ́ sí mi lẹ́nu á gbà láti fẹ́. ẹ ṣe gan ni máa ẹ ṣe gan alájà thank you ma. Olágídí ṣá. ṣèyí mo mọ̀ pé àánú mi ló fẹ́ ṣe ó fẹ́ bá mi sọ QUDUS di àrídùnnú ọmọ ṣé torí promise yẹn bó ṣe wá ń pa ẹ́ nípa àbàrà yìí tó fẹ́ sọ ẹ́ dá láàbò ara ṣó dáa bẹ́ẹ̀. alájà ẹ lọ fọkàn balẹ̀ nǹkan tẹ́bi fẹ́ from you ni wípé kẹ́ make sure pé òun ló wà gbé mi lọ́la because mo ti plan pẹ̀lú mechanic máa yọ nǹkan nínú car mo dẹ̀ ti fún extra key. tí mechanic bá wá yọ nǹkan nínú car tán kí ló fẹ́ ṣẹlẹ̀. tẹ̀ tábà tó ti ń lọ wọ́n ti plan pẹ̀lú àwọn ẹlòmíì tó máa wá dá wa dúró wọ́n máa behave bí olè ṣá tó bá dẹ̀ ti wá gba tọwọ́ ẹ̀ wọ́n máa wá máa hail mi bíi alágbára kan mo tún ti ní special name tó máa pè mí Ṣèyí Sátánì. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni alájà. Ṣèyí Sátánì Ṣèyí ṣètàn àwùjọ bíi láì mí náà ṣètàn ní ìrọ̀jì ọlọ́run má máa yà wá kó má máa jẹ́ arógun èṣù irú orúkọ wo nìyẹn. ẹ má wọrẹ alájà n kò fẹ́ kẹ́ lọ relax I've got everything planned you just try and play along with me. So. Ṣèyí di drama kan. Don't worry, I'm always with you. Okay? Thank you, ma. Child, make sure you get them quick. Bọ̀dá Wálé, owó tí mo fún yín down payment yẹn owó drink ni kò ń ṣòwò yìí o. Ẹ̀yin pàṣẹ ti deliver dáadáa double ẹni mo ti máa fún yín. Àǹtí Ṣèyí ẹ má worry a máa try láti ṣe dáadáa fún yín in fact a máa try láti convince yín a máa ṣiṣẹ́ a máa try best wa gan ni o. ẹni tó recommend yóò sọ pé n fọkàn balẹ̀ so please ẹ má disappoint me o.
Auntie Shay, èmi ti bẹ̀rẹ̀ sí heart there. Because this is the time to pé mo láti prove arábìnrin pé mi mọ heart. And mo promise yín, Shay, a máa ṣe dáadáa kọjá nǹkan tẹ́ expect. Okay. Kí ló fọkàn balẹ̀, right? Yeah. Okay. Dẹ̀ má jẹ́ kí ọkọ mi kó ṣàkárà yìí jù o, because ó ní ṣókò o. Túndé, àti bẹ̀rẹ̀ rehearsal láti ní ìlọ ni. Àgbà tọ̀ gan la wa gan. Ẹ ṣáà má disappoint mi ẹ jọ. No, small thing. So therefore, sórí ìyàwó ẹ̀ tó wò ni kò lè pààyàn o dépòdépò pé ó máa pààyàn. Ṣèyí ò pa ẹnì kankan rí láyé ẹ̀ o. Àánú mi ló ṣe òṣìṣẹ́ gbogbo drama. Ìyẹn ni wípé gbogbo ariwo ṣì yí sàtàn tí ẹ wò nípa. Actor lásán. Yes, it was all planned. Àwọn tí wọ́n wá rọ̀bẹ̀, èmi ni mo arrange. Ìṣòrí ọ̀rẹ́ mi Madamu Àṣàbí tó gbówó wálé, èmi ni mo invite ẹ̀ kó wá bá a partake nínú drama yẹn. Bẹ́ẹ̀ ni bọ̀dá mi, even alẹ́ ọjọ́ tí àwọn olè yẹn wá, torí ẹ̀ mo ṣe fi ọgbọ́n dá yín dúró kẹ́ má tètè lọ sùn. Brother QUDUS. You too? Yes. She. Honey. You sacrificed your own life just to make me a better person by becoming my wife and bearing me a child. I did it for Elijah. God bless you, my dear. I did it for you. Gbogbo ìtàn tí mo sọ kalẹ̀, àròsọ lásán ni. Kò sí èyí tó ṣẹlẹ̀. Mo kàn fẹ́ kó become a better person. Kó di àrídùnnú ọmọ fún Alájà. And I thank God pé gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ. Gbogbo Ṣèyí Sátánì lọ́tùn lósì. Ṣèyí lórúkọ mi. Gbogbo ò ṣẹlẹ̀. Daddy loves you. وليس إحسانه أن بمقطوع إجا صبي الحمد لله كلها في الدين الحمد لله رب العالمين. ìdí ọpẹ́ yìí rèé a kò lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọpẹ́ ká wá darí ọpẹ́ sí ọ̀dọ̀ Alájà Olúwaṣèyí. Ọmọ dáadáa. Allahu Akbar, Allahu Akbar. Ọba tó gbọ́n yín ó sọ yín di ànábì Lukumanu ní Al-Qur'ani. Ọba tó gbọ́n yín ó wá ní kẹ́ ẹ dáa bí ọgbọ́n Ọlọ́run wá ní orí bó ṣe rí. A bá ní àmọ́ dúpẹ́ lọ́wọ́ yín ṣáà lè dúpẹ́ tán. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar kẹ́mi. Ẹ wá rí ìyá wa ṣẹ́rí Alájà wa Khadija ṣẹ́rí ìdùnnú tó ti wá wọnú ayé yìí. Gbogbo tí wọ́n ń jẹ̀ràn àbànújẹ́ láyé Ọlọ́run ní jó dọ́dọ̀ yín mọ́. Àmín ya Allah. Albarka Nabi Muhammad. Àmín sallallahu alaihi wasallam. Ṣé wàá rí ẹ̀wọ̀ ibi tílé ayé yìí ká ṣe jẹ́jẹ́. Mo rí bínú tí náà dùn lénìí. Àṣedùnú abiyamọ ni pé tọ́mọ bá ń ṣe dáadáa. Tọ́mọ náà tó bí wò pé ọmọ mi ló ṣe báyìí inú abiyamọ ó máa dùn. Ọlọ́run ò ní sọmọ gbogbo wa lọ́mọ ìbànújẹ́. Àmín. Ẹ wá rí tí ó máa jẹ́ tẹ̀bí o wọ́tẹ́skẹ́rù. It will be more enlightenment fún gbogbo wa. Ìyá wa ṣe rí pé kìí ṣe ara wèrè nìkan láti lè kẹ́kọ̀ọ́. Kò ń ṣara àfáà nìkan láti lè kẹ́kọ̀ọ́. Kò ń ṣe wòlíì nìkan la lè rẹ́kọ̀ọ́ lára ẹ̀. Kò síbi tẹ́kọ̀ọ́ ò sí. Láti jẹ́ ká mọ̀ pé kò sí èèyàn kankan tá a lè sọjú ẹ̀nù pé bóyá lágbájá kan ò jẹ́ nǹkan kan. Bẹ́ẹ̀ni.
ẹni tí ó jọ ọmọọṣẹ́ tí ìlú wa padà wá sọ ayé tiyín di òun lọ́lọ́run lò fún mi o. kí làwa ní dúpẹ́ fún torí ẹja ṣe dáadáa ó wà ní àsìkò ìlàlá ìrọ́bì lèlè ká síbi àkọlì mọ́ bí ẹ máa ṣàmì sọ̀bí ànámọ́ lálẹ́ ìrọ́bì káfárì kúlẹ̀ dùnú bí àtúmọ̀ rẹ̀ ní gbogbo tó jẹ́ wàhálà tó jẹ́ dààmú tó jẹ́ fòró tó ti kú òǹbí kò ní padà. ẹ wàá mọ tó pa mílẹ̀ ní ìyàwó ẹ lọ́jọ́ tá à ń ṣe ìkómọ ọmọ yìí alájà wa Zainab ṣé wọ́n ní kó máa jẹ́ àrídùnnú ẹjọ́ tẹ Zainab ká jẹ́ kó jẹ́ pé ló mọ̀ ọ́ la òní ò máa dùn lẹ́nu wa àwa ni àrídùnnú èmi ò mọ̀ pé ìtumọ̀ inú ọlọ́run sọmọ ìlọ́mọ àlùbáríkà dáná ẹ wàá ní fojú sunkún ọmọ náà ṣé wàá rí gbogbo abiyamọ ayé pátá ẹ ní fojú sunkún ọmọ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín gbogbo ẹni ó bá ní ẹ má jẹun ọmọ ìbànújẹ́ ò máa wọnú ayé wọn ni ẹ jẹun ọmọ wala la hawla wala quwwata illa billahi Allahu nuru samawati wal ardi مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة زجاجة كأنها كوكب دري سامي دادا دري يقاد من زجاجة مباركة زيتونة لا شرقية ولا غربية يقاد زيتها يضيء ولولا تنزل النار نور على النور يدل لنور ما يشاء يضرب الله الأمثال للناس والله بكل شيء عليم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Honey. Ṣèyí. Ẹ́. Irú òrùn kiri wo ló ń rìn? Bó ló ti ń bọ̀? Kí ló ṣẹlẹ̀ náà? Tí mo fi ń sunkún. Ṣé mo jẹ́ ọmọ kékeré tó ń wá mi kiri fún ni? Aròbó mo pè ẹ́. No, because ọ̀rẹ́ òye mi sìn, o mọ bọ́nà ìṣeré, o jáde, o gbé mọ́tò, mo ń pè ẹ́ látàárọ̀, o dẹ̀ ń bá mi sọ trash, o gbé kọ́ mi. Is that why you're ranting? Wá Ṣèyí. Ẹ́. Ṣé mi mo rant? Like, are you normal? Ẹ́. Sórí ẹ̀ ò pé ṣá. Èmi. Wá ṣó ti gbájú lù ẹ́ pé ni. Tó bá fi ọwọ́ kàn mí, ikú pa ẹ́. Ṣèyí ò tiẹ̀ mi rere mú bẹ́ẹ̀ ṣe. Ó yẹ kó dúpẹ́ pé mo pàdé ẹ lọ́nà ni. Ṣé ọkùnrin rí mi ṣá? Ọmọ ìwọ mi o. Ṣé sítórì yìí Ṣèyí Sátánì tí mò ń gbọ́ yìí? Ṣé kò ń ṣe ń pòótọ́ ni ṣá? Islam ga láti gbogbo ẹ̀sìn wa ga o. Àmọ́ ṣe yóò kọ́ o, máa fagbó, máa mutí, àyíkọ́ ṣe yí o. Ìlà Why did you wait? Why
made you wait for me, oh, my mommy, oh. Now you go.